kàsà ó mà ṣe ènìyàn kan gbẹ̀mí mì wọ́n jí ènìyàn 3 àti alùpùpù gbé nígbà táwọn agbébọn ṣàkọlù ní Kwara. Àwọn agbébọn-jà tí wọ́n fura sí gẹ́gẹ́ bí agbésùmọ̀mí ti ṣàkọlù sí abúlé Gbálé, Bókógí àti abúlé Bìṣẹ́wà tó wà níjọba ìbílẹ̀ Ẹ̀dù, ìpínlẹ̀ Kwara, níbi tí wọ́n ti gbẹ̀mí lọ́rùn ènìyàn kan tí wọ́n sì jí àwọn mìíràn gbé lọ. Bákan náà ni wọ́n tún jí ọ̀kadà alùpùpù 3 tó jẹ́ ti àwọn ará ìlú náà gbé sá lọ pẹ̀lú. Àtótó arére gbọ́ wípé àwọn jàǹdùkú náà tí wọ́n gbé àwọn ohun ìjà tó lágbára lọ́wọ́ ni wọ́n ya bo abúlé ọ̀hún pẹ̀lú ọ̀kadà alùpùpù ìyẹn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 7 oṣù kẹwàá ọdún 2025 yìí, níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí rọ̀jò ìbọn lákọlákọ láti dá ìbẹ̀rù bojo sọ́kàn àwọn ènìyàn ní abúlé náà. Bákan náà ni ìròyìn sọ di mímọ̀ pé láti agbègbè kan sí òmíràn ni àwọn agbébọn ọ̀hún ti ń ṣọṣẹ́ tí wọ́n sì ń ṣe àkọlù, bẹ́ẹ̀ ni wọ́n jí dúkìá àwọn ènìyàn kó. Lẹ́nu èyí ni wọ́n wà tí wọ́n fi gbọ́ ariwo ẹ̀yẹ eléyìí tó ń ṣẹlẹ̀ ní ilé tuntun kan èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣí, níbi tí àwọn ènìyàn náà tí wọ́n ti ń dámúsò wọ́n sì lọ ṣe àkọlù sí wọn. Bákan náà ni wọ́n sọ wípé àwọn fìjìláńtì ṣiṣẹ́ takuntakun láti dá àwọn jàǹdùkú náà lọ́wọ́ kọ́, tí wọ́n sì ṣe àṣeyọrí lórí bí àwọn jàǹdùkú ọ̀hún ò ṣe ríbi ṣọṣẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ ní agbègbè Bókógí. Wọ́n pé ṣe ni eléyìí àìṣe àṣeyọrí yìí mú kí wọ́n darí lọ sí abúlé Bìṣẹ́wà, níbi tí wọ́n ti ṣekú pa ènìyàn kan tí wọ́n sì tún jí àbúrò ẹni tí wọ́n ṣekú pa ọ̀hún gbé lọ pẹ̀lú àwọn ọ̀kadà alùpùpù 3 tó jẹ́ ti àwọn ènìyàn ọ̀hún. Gbogbo ìgbìyànjú àwọn oníròyìn láti kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara, Èjìrẹ́ Adétóun, ni ó já sí pàbó láti fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ látàrí àìgbé ìpè àti àìfi ìdáhùn ṣọwọ́ nípa ti àtẹ̀ránṣẹ́ tí àwọn oníròyìn fi ṣọwọ́.